A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe aṣojú ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ Federal Executive Council (FEC) fún ìjọba rẹ̀ nínú kọ́lọ́fín ilé ìgbìmọ̀ ní ìlú Àbújá. Àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n ṣe ìbúra fún ní ọjọ́ Ajé tí ó kọjá lẹ́yìn tí ilé ìgbìmọ̀ fàṣẹ sí i gẹ́gẹ́ bí ìlànà òfin. Nínú ìgbìmọ̀ yìí la ti rí 55 mínísítà tí wọ́n jáwé olúborí nígbà tí àwọn 3 rí ìjákulẹ̀. Lára àwọn tí yóò bá wọn péjú-pésẹ̀ síbi ìpàdé yìí ni Igbákejì Ààrẹ Kashim Shettima, Akọ̀wé ìjọba àpapọ̀ George Akume, Olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ Fọláṣadé Yẹmí Ẹ̀san àti Olórí òṣìṣẹ́ fún Ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà. Níbi ìbúra àwọn mínísítà ni Ààrẹ Tinubu ti tẹnumọ́ wípé iṣẹ́ tó ga jù fún wọn láti ṣe ni kí wọ́n jẹ́ kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú ìjọba, kí wọ́n lè mọ̀ wípé àwọn tó kójú òṣùwọ̀n ni wọ́n ń ṣèjọba. Bákan náà ni ààrẹ rọ̀ wọ́n kí wọ́n sìn pẹ̀lú òótọ́ inú àti iyì nítorí òun yóò gbé wọn sórí òṣùwọ̀n kan náà pẹ̀lú èròǹgbà ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọwọ́ àjọ alámòjútó egbògi olóró National Drug Law Enforcement Agency ti tó arákùnrin kan ará orílẹ̀-èdè South Africa ẹni ọdún 29 Erasmus Jimpiray níbi tí ó ti ń gbìyànjú àti di egbògi olóró láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ Asia. Èyí jẹ́ bí àjọ NDLEA ṣe ba iṣẹ́ jẹ́ fún elégbògi olóró kan tí ó di egbògi olóró sínú bàtà ìwọ́lẹ̀ ọkùnrin àti ìlú onígi tí ó fẹ́ gbé gba orí omi lọ sí ilẹ̀ Indonesia. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi sọ eléyìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní àná ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Babáfẹ́mi, ó ní ọwọ́ tó Jimpiray ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá ní Ọjọ́rú ọjọ́ 23 oṣù kẹjọ níbi àyẹ̀wò àwọn arìnrìn-àjò nípasẹ̀ ọkọ̀ òfurufú Ethiopia láti Àbújá sí àárín ìlà oòrùn lójúnà Addis Ababa sí Ethiopia. Àyẹ̀wò fínífíní sí báàgì rẹ̀ ni wọ́n fi ṣe àwárí ìyẹ̀fun tí wọ́n dì lóríṣiríṣi ọ̀nà sí ara báàgì rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé afẹ̀sùnkàn yìí wọ ìpínlẹ̀ Èkó lójúnà Abidjan, Côte d'Ivoire ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 19 oṣù kẹjọ lọ ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 22, gba báàgì tí ìyẹ̀fun wà nínú rẹ̀ ní Ọjọ́rú ọjọ́ 23 kí ó tó mórílé pápákọ̀ òfurufú ìrìnàjò jáde kúrò lórílẹ̀-èdè. Bákan náà ni Babáfẹ́mi ní àwọn òṣìṣẹ́ wọn lẹ́nu ìpàráàro ní ìpínlẹ̀ Gombe rí ọkọ̀ tí wọ́n wà kalẹ̀ ní ojúnà Darazo ní ọjọ́ Ajé ọjọ́ 21 oṣù kẹjọ pẹ̀lú egbògi olóró Tramadol àti Diazepam tí iye rẹ̀ jẹ́ 373,420. Ó ní wọ́n ṣe ìkọlù sí ilé ọ̀gbẹ́ni elégbògi olóró Ifeanyi Orji ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Ìbàfọ̀, ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì bá tábúlẹ́ẹ̀tì Tramadol tí ìwọ̀n kìlógíráàmù rẹ̀ lé ní 22. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ fún Ààrẹ Bọ́lá Tinubu Àjúrì Ìgèlálẹ̀ ti sọ wípé Ààrẹ Tinubu yóò júwe ọ̀nà ilé fún mínísítà tí kò bá ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Wọ́n da ẹ̀bi ru ààrẹ àná Muhammadu Buhari fún fífi ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà rẹ̀ sílẹ̀ pẹ̀lú ẹ̀sùn wípé wọn kò pójú òṣùwọ̀n. Bákan náà ni àwọn kan lo ọdún 8 pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó farahàn lórí ètò ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní òní ọjọ́ Ajé, Ìgèlálẹ̀ ní mínísítà tí ó bá kọ̀ láti yege pẹ̀lú gbèdéke yóò gba ilé rẹ̀ lọ. Ó ní ààrẹ jẹ́ ẹni tí ó ní èsì lọ́wọ́, ó fún wọn ní àkókò tí ó fẹ́ kí wọ́n mú èsì jáde. Ìgèlálẹ̀ tẹ̀síwájú wípé ààrẹ fẹ́ ojúṣe gẹ́gẹ́ bí ó ti ṣe nígbà sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Ó ní kì í ṣe ẹni tí ó ń bẹ̀rù àti dá ẹnikẹ́ni dúró lẹ́nu iṣẹ́ bí onítọ̀hún kò bá pójú òṣùwọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ènìyàn 5 jọ́lọ́run nípè lónìí nínú àwọn ènìyàn 54 nígbà tí ọkọ̀ ojú omi méjì rì ní orílẹ̀-èdè Greece.
Ìjàmbá ọkọ̀ àkọ́kọ́ wáyé ní aago 3 òru ní ìyànà Samos nítòsí ẹnu ibodè Turkey. Agbẹnusọ ìjọba àti àwọn òṣìṣẹ́ etí omi ní àwọn dóòlà ẹ̀mí ẹni 37, ṣùgbọ́n obìnrin kan jáláìsí nínú wọn. Lẹ́yìn wákàtí 4 ni ìjàmbá mìíràn wáyé nítòsí Greek Island ní Lesbos. Àwọn arìnrìn-àjò 4 jáláìsí, lára wọn láti rí ọmọdékùnrin ọmọ ọdún 8 àti ọmọdébìnrin 3 tí ọjọ́ orí wọn jẹ́ oṣù 11, ọdún 8 àti ọdún 11. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Eré orí ìtàgé wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Edo bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe dènà igbákejì gómìnà Philip Shuaibu láti kọjá lọ sí ọ̀dọ̀ gómìnà Godwin Obaseki níbi ayẹyẹ ní àná ọjọ́ Àìkú. Nínú fídíò tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ni a ti rí Obaseki tí ó jókòó pẹ̀lú aya rẹ̀ nígbà tí àwọn ẹ̀ṣọ́ dúró níwájú rẹ̀ láti dènà ẹnikẹ́ni ní sàkání rẹ̀. Níbi ìsìn ìdúpẹ́ fún ayẹyẹ ọdún 22 ìdásílẹ̀ ìpínlẹ̀ Edo ní gbọ̀ngàn ayẹyẹ ilé ìjọba. Wọ́n ní èyí ní í ṣe pẹ̀lú fàákájà tí ó ń lọ lọ́wọ́ láàrin Shuaibu àti Obaseki lórí àhesọ ìdìbò gómìnà ọdún 2024. Nígbà tí ó ń fèsì lẹ́yìn èyí, Shuaibu jẹ́jẹ̀ẹ́ ìfọkànsìn rẹ̀ sí Obaseki. Ó ní èyí kò ní í ṣe pẹ̀lú èròǹgbà àti di gómìnà ìpínlẹ̀. Lẹ́yìn èyí ni ó ṣe àpèjúwe gómìnà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin. Ó ní òun kò ní nǹkan sọ lórí àròyé tó ń lọ nígboro, ní pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú gómìnà nítorí ó jẹ́ ẹ̀gbọ́n àti ọ̀gá sí òun. Shuaibu ní bí òun bá ní ohunkóhun bá a sọ, àwọn á délé ná. Àwọn kò gbọdọ̀ sọ̀rọ̀ lójú akọ̀ròyìn nítorí wọ́n tọ́ òun dáadáa láti ìdílé rere. Ó fi kún un wípé òun ti jẹ́jẹ̀ẹ́ láti gbárùkù ti gómìnà láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ìṣèjọba. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì, akọ̀wé àgbà fún gómìnà Obaseki, Sylvester Okungbowa, sọ gbè lẹ́yìn ọ̀gá rẹ̀ wípé gómìnà kò mọ ohunkóhun nípa gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ilé ìjọsìn àti pàápàá jùlọ àwọn ẹ̀ṣọ́ ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni. Ó ní ilé ìjọsìn jẹ́ ibi ọ̀pọ̀ èrò, àwọn ẹ̀ṣọ́ sì ní ojúṣe láti dáàbò bo ọ̀gá wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Chinedu Ikedieze, tí gbogbo ènìyàn mọ̀ sí Aki, ti sọ lórí kókó ìṣòro tí ó ń bá iṣẹ́ sinimá fínra ní orílẹ̀-èdè Nàìjíríà. Aki ní yàtọ̀ sí àwọn ajíṣẹ́ oníṣẹ́ àti jàǹdùkú, àìní àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba jẹ́ ìṣòro gbòógì tí ó ń kojú eré ṣíṣe. Ó ní àwọn jàǹdùkú á máa yọ wọ́n lẹ́nu ní agbègbè tí wọ́n bá ti ń ya sinimá, tí wọ́n á sì máa béèrè fún owó kí wọ́n tó fún wọn láàyè àti ya sinimá. Chinedu ní bákan náà ni ìjọba kọ̀ láti yọ̀ǹda ibi iṣẹ́ fún àwọn òṣèré láti ya sinimá. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Naija Mouthpiece ni Aki ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ó ní kò dáa kí àwọn kan máa jẹ lórí iṣẹ́ ọpọlọ àwọn ẹlòmíràn. Aki fi kún un wípé bí àwọn bá dé agbègbè kan láti ya sinimá, àwọn jàǹdùkú á máa ba irinṣẹ́ wọn jẹ́ láì mọ owó ribiribi tí àwọn san fún àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ àwọn jàǹdùkú yìí kò san owó orí fún ẹnikẹ́ni, wọ́n sọ ara wọn di gbà lọ́wọ́ mérìírí. Ó ní bákan náà ni ìjọba á máa fún wọn ní igbó dídí ṣán bí àwọn bá fẹ́ ya sinimá ní pápákọ̀ òfurufú lásán. Èyí sì jẹ́ ìṣòro ńlá tí ó ń kojú àwọn òṣèré ní ilẹ̀ Nàìjíríà. Aki ní ìbá ṣe wípé àwọn ní àǹfààní sí àwọn nǹkan wọ̀nyí ni, orí á yá àwọn láti ṣiṣẹ́ gidi tí kò ní parẹ́ fún ọjọ́ pípẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí àjọ ìgbàsílẹ̀ ará ìpínlẹ̀ Niger Delta, Niger Delta People's Salvation Force (NDPSF), Asari Dokubo, ti ṣe àbẹ̀wò ìkíni kú oríire sí ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), Abdullahi Ganduje. Wọ́n ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú àkọlé wípé gómìnà àná fún ìpínlẹ̀ Kano gba àlejò ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn ní ilé rẹ̀ ní ìlú Àbújá. Wọ́n ṣe àfihàn oríṣiríṣi àwòrán tí wọ́n yà papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí.
ìlúmọ̀ọ́ká olórin tàkasúfèé Ọlámídé Adédèjì tí gbogbo ènìyàn mọ̀ sí Ọlámídé ti sọ ìdí tí ó ṣe dá iléeṣẹ́ orin sílẹ̀. Ọ̀gá iléeṣẹ́ orin YBNL sọ wípé òun bẹ̀rẹ̀ iṣẹ́ orin kí òun lè ríbi ná owó sí nígbà tí owó bẹ̀rẹ̀ sí ní yàmùrá. Ó ní òun pinnu láti máa ná owó lé àwọn eléré tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Ebro Jordan láti iléeṣẹ́ Apple Music ni Ọlámídé ti ṣe àfihàn yìí. Ó ní òun kàn ń kówó pamọ́ ni, owó yìí sì ń pọ̀ sí i lójoojúmọ́. Ìdí nìyí tí òun ṣe pinnu àti bu ọwọ́ lu àwọn òṣèré tuntun. Ó ní èyí jẹ́ ọ̀nà tòun láti san padà fún ará ìlú. Ó ní YBNL ṣe ìgbélárugẹ fún àwọn olórin méjì tó ṣe gbòógì lórílẹ̀‐èdè, Fireboy DML àti Àṣàkẹ́. Ọlámídé ní Adékúnlé Gold, Lil Kesh, Chinko Ekun, Young John àti Pheelz jẹ́ àwọn tí òun ti bu ọwọ́ lù sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.